I really apologize to all my non-Yoruba speaking followers. Please, just bear with me. This particular content is going to be in Yoruba all through. Because I need to yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Election yìí, a lot of sides lower. Awata dey observe from far away. Oríṣiríṣi la rí nípele tó jẹyọ lásìkò election yìí. Eléyìí mo fẹ́ fi address ẹ̀yin tẹ́ jáde wá tẹ́ sọ pé omoale Yorùbá òun ló ń dìbò fún Peter Obi. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Ìbò ni ẹ wà. Nígbà tí wọ́n pa àwọn ọmọ wa ní Lekki during EndSARS. Ẹ̀yin àgbààgbà Yorùbá kí lẹ jáde kí lẹ ṣe sí? Kí lẹ sọ sí? Ṣebí ẹ gbà sábẹ́ abẹ́ kíní ni bẹ́ẹ̀ ni pé kò ṣẹlẹ̀. Ó wá dásìkò election. Ẹ wá wò pé omoale Yorùbá òun ló dìbò fún Peter Obi. Generation àwọn Yorùbá ti wà yìí, àwò sí nídìí àbòsí. Ìdí ẹni tó máa ṣèlú, tó máa tún ìlú ṣe, tí ìlú máa rọ̀ wá lọ́rùn, ẹ̀yin ẹ̀ làwa wà. Bó jẹ́ Hausa ni o, bó jẹ́ Igbo ni o, bó jẹ́ Efik ni o, any tribe, àwò wà tribalistic. Ẹni tó máa ṣèlú tó máa dání. A lọ sí hospital ò ṣe rí. But yín máa sáwásà abroad for medicals. Àwọn ọmọ yín gan sí ní Nàìjíríà. School kò ṣe rí kó sọdún mẹ́rin adọdún mẹ́jọ máa ọmọ lọ́mọ lọ́wọ́. Aláboyún wọn ò bí wẹ́rẹ́ gbà tí ó sì infrastructure tó máa fi gbẹ̀bí wọn. Ẹ jọ kí lẹ́hún kókó nǹkan tẹ́ wá sọ. Ṣé rò bí ojú dì ní? Ojú òdì mọ̀. Ojú àwọn ọmọ ti là. Ẹ̀yin jẹ̀lẹ́ tí àwọn ọmọ yìí síta. Yorùbá ní tí òkété bá dàgbà, ọmọ ẹ̀ ló máa mú. Ẹ jọ ṣé ẹ̀yin fún àwọn ọmọ òkété tí yín láyè láti dàgbà? Débi pé fẹ́ rí ọmú wọn mú. Àwọn ọmọ gan ò tẹnu bọ̀. Débi pé wọ́n fẹ́ fún ìyá àti bàbá wọn gan lọ́mú. Ẹ wá sọ pé omoale Yorùbá ló dìbò fún. Ẹ dá padà. Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ kọ́ kí lẹ ṣe? Àsìkò election lẹ mọ̀ pé àwọn ọmọ yẹn exist. Kí lẹ ṣe fún wọn? Kí ni ẹ ṣe fún wọn? Ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lẹ́ni, ẹ̀yin ni lọ́la. Ẹ fún àwọn ọmọ yín láyè kan dàgbà. Ẹ fún wọn láyè kan dàgbà. Ẹ jọ̀ọ́.